Kí ni yóò ṣẹlẹ̀ bí àwọn áńgẹ́lì Ọlọ́run fún ara wọn bá di ọ̀tá Ọlọ́run? Kí ni wọ́n rí ní orílẹ̀-èdè ayé tí ó jẹ́ kí wọ́n fi ọ̀run sílẹ̀? Àti kí ni àwọn àṣírí tí Enoch rí? Ọ̀pọ̀ ènìyàn mọ Enoch gẹ́gẹ́ bí ọkùnrin tí ó rìn pẹ̀lú Ọlọ́run tí Ọlọ́run sì mú lọ. Ṣùgbọ́n ìbéèrè ni pé kí ni ó ṣẹlẹ̀ láàrin ìbẹ̀rẹ̀ àti ìparí yẹn? Nítorí pé ìtàn Enoch kì í ṣe ìtàn rírìn pẹ̀lú Ọlọ́run nìkan, ó jẹ́ ìtàn tí ó kún fún ìfarahàn ọ̀run, ìṣubú agbára àti ìdájọ́ tí kò ní ìyípadà. Àwọn ìwé ìtàn àtijọ́, bí ó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe abala nínú Bibeli, wọ́n fi hàn wá àwòrán ohun tí ó jinlẹ̀ ju ohun tí a rí nínú ìwé Genesis lọ. Ṣáájú ìkún omi Noah, ayé kún fún ìmọ̀ díẹ̀, ṣùgbọ́n ìbàjẹ́ ń bọ̀. Ọlọ́run dá àwọn áńgẹ́lì kan sílẹ̀ kí wọ́n máa ṣọ́ ayé. Wọ́n ń pè wọ́n ní wọ́ṣà. Wọ́n jẹ́ alágbára, wọ́n mọ òfin Ọlọ́run. Ṣùgbọ́n ní ọjọ́ kan, wọ́n bẹ̀rẹ̀ sí ń wo ayé kì í ṣe gẹ́gẹ́ bí olùṣọ́mọ̀, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ohun tí kò jẹ́ tiwọn. Wọ́n rí àwọn ọmọbìnrin ayé, wọ́n sì wí fún ara wọn pé jẹ́ ká lọ ká yan aya fún ara wa. Ìpinnu yìí kì í ṣe ẹ̀ṣẹ̀ kékeré, ó jẹ́ ìkọsílẹ̀ àṣẹ Ọlọ́run. Nígbà tí wọ́n sọ̀kalẹ̀ sí ayé, wọn kò sì padà mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ń fẹ́ aya fún ara wọn nínú àwọn ọmọbìnrin ayé. Ìbáṣepọ̀ wọn yìí bí àwọn ẹ̀dá tuntun kan tí à ń pè ní Nephilim. Wọn kì í ṣe ènìyàn, wọn kì í ṣe áńgẹ́lì. Wọ́n jẹ́ àpapọ̀, wọ́n tóbi, wọ́n lágbára, ṣùgbọ́n inú wọn kún fún ìwà búburú àti ìwà ibi. Àwọn ìwé ìtàn yìí fi yé wa pé wọ́n bẹ̀rẹ̀ sí ń jẹ ohun gbogbo títí débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pa ènìyàn. Ayé di ìbẹ̀rù, ayé di búburú, ayé kúrò nínú ìlànà Ọlọ́run, inú Ọlọ́run sì bàjẹ́. Kì í ṣe agbára nìkan, àwọn áńgẹ́lì wọ̀nyí tún kọ́ àwọn ènìyàn bí a ti ń ṣe ohun ìjà. Wọ́n fi àṣírí hàn wọ́n, wọ́n kọ́ wọn ní ìṣẹ̀dá ohun tí Ọlọ́run kò fi fún wọn. Àwọn ìwé ìtàn kan sọ wípé áńgẹ́lì kan a máa pè orúkọ rẹ̀ ní Azazi kọ́ àwọn ènìyàn ní ogun àti ìṣiṣẹ́ irin. Ìmọ̀ yìí yí ayé padà, ṣùgbọ́n kì í ṣe sí rere. Nínú gbogbo ìbàjẹ́ yìí, Enoch wà, kò tẹ̀lé ìfẹ́ ayé, ó rìn pẹ̀lú Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ọkàn rẹ̀ mọ́ ní àkókò tí ayé di ìbàjẹ́. Ní ọjọ́ kan, Ọlọ́run pe Enoch, kò dàbí ìran àlá lásán, ó jẹ́ ìrìn àjò Enoch sí ọ̀run. Ó rí àwọn áńgẹ́lì yìí, ibi tí wọ́n fi wọ́n pamọ́ sí, àwọn áńgẹ́lì tí ó ṣubú, wọ́n sì ń dúró de ìdájọ́ Ọlọ́run. Àwọn áńgẹ́lì yìí bẹ Enoch, jọ̀wọ́ bá wa bẹ Ọlọ́run pé kí ó ṣàánú fún wa. Enoch gbọ́, ó bẹ Ọlọ́run, ṣùgbọ́n ìdáhùn Ọlọ́run kún fún ìbànújẹ́. Ẹ ti kọ̀ àṣẹ mi sílẹ̀, ẹ ti bà ayé jẹ́, ìdáríjì kò sí fún yín. Ọlọ́run dá wọn lẹ́bi, wọn yóò wà nínú ìdè títí di ọjọ́ ìdájọ́. Ìwé mìíràn tún fi kún pé àwọn ẹ̀mí àwọn Nephilim di ẹ̀mí búburú tí ó wà lórílẹ̀-èdè ayé káàkiri. Ìtàn yìí jinlẹ̀ ju ohun tí a rí lọ. Ó fi hàn wá pé ẹ̀ṣẹ̀ kì í bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣe, ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ inú. Ìfẹ́ sí ohun tí Ọlọ́run kò fẹ́ ní ìbẹ̀rẹ̀ ìparun. Kò sí ipò tí ènìyàn lè wà tí kò ti lè ṣubú, kódà áńgẹ́lì. Ṣùgbọ́n ohun tí ó jinlẹ̀ jùlọ ni pé Ọlọ́run máa ń wá ẹnìkan tí ó dúró gẹ́gẹ́ bí olódodo nínú ìran. Nígbà yẹn, Enoch ni ẹni náà. Ìgbà wa dàbí ìgbà Enoch, ìmọ̀ pọ̀, ìṣẹ̀lẹ̀ ń yí padà, ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ó ń dínkù lójoojúmọ́. Àwọn ènìyàn fẹ́ mọ ohun gbogbo, ṣùgbọ́n wọn kò fẹ́ ìmọ̀ Ọlọ́run. Ìbéèrè ni fún ọ pé ní ayé tó kún fún ìdánwò, ṣé ìwọ yóò dúró? Ṣé ìwọ yóò rìn pẹ̀lú Ọlọ́run bí Enoch? Enoch kò ṣe ohun tó pọ̀, ṣùgbọ́n ó ṣe ohun tí ó tọ́. Ó rìn pẹ̀lú Ọlọ́run, ó sì di ẹni tí ọ̀run mọ̀. Bí o bá fẹ́ mọ àwọn àṣírí ìjìnlẹ̀ bí eléyìí, tẹ subscribe, nítorí pé kì í ṣe ohun gbogbo ni a kọ sílẹ̀ nínú Bibeli. Ṣùgbọ́n gbogbo ohun tí o nílò láti mọ̀, Ọlọ́run ti fi hàn fún ẹni tí ń wá.